tó àtún lọ́nà nìyẹn lágbára náà àtún padà wá àtún máa báṣẹ́ lọ kò ní sú wa kò ní rẹ̀ wá mo kí gbogbo ẹ̀yin ará ilé èmi náà ni Koiki Media bringing the world closer to your doorsteps àtúntún padà lọ sí United Kingdom níbi tí a ti gbé fún 28 years but n tá ń béèrè fún ní ibi tí wọ́n ń pè ní ilẹ̀ Oòduà ilẹ̀ káàárọ̀ oòjíire èyí tó ṣe pàtàkì ni pé document tó bá ń travel gbọ́dọ̀ make sure pé document ò keep ẹ̀ dáadáa kó má bàa sọnù but àìmọye àwọn alien ló wọlé Yorùbá àmọ́ àwọn èèyàn tó ń jẹ́ wọ́n máa wọlé wọ́n wọlé lọ́sàn-án wọ́n wọlé lálẹ́ àbọ̀rọ̀ mòye yín nísìn bàbá dẹ̀ ń sọ fáwọn èèyàn wa pé ká dá dúró wọ́n á máa ní kí lóde ta ti fi dá dúró lára àti ta ti fi dá dúró òun náà ni pé a lè control border wa bàbá dẹ̀ ti control border wa àyìn tá a bá fẹ́ kó wọlé ló máa wọlé kò ṣe pé èèyàn kan máa dé á ní òun máa bá a bọ̀ nílẹ̀ Yorùbá no document torí pé border wa porous gbogbo eléyìí náà la ṣe ń sọ pàtẹ country tiwa ká lè gba òmìnira tiwa náà òun ṣèjà àmọ́ àlàyé ló pọ̀ jù bẹ́ẹ̀ bí ṣe sọ tẹ́lẹ̀ náà ṣé gbogbo wa la lè lọ sí ìlú òyìnbó ṣé gbogbo wa ni wọ́n máa fún ní visa ṣé gbogbo wa la fẹ́ lọ gbé nílùú òyìnbó fún 15 years 10 years ṣé gbogbo èèyàn ni ó máa ní owó student visa ṣé gbogbo èèyàn ló máa fún ní COS ní different visa tí wọ́n ní tó fi máa wá sí ìlú òyìnbó eléyìí la ṣe ń sọ pé ká dá dúró káwa náà lè control immigration wa ká control àwọn tó ń wọlé tó ń jáde mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn tó ní ilẹ̀ Oòduà wá fún wa ṣe mo kí gbogbo alẹ́ nǹkan sí o Koiki Media bringing the world closer to your doorsteps.